Sisi Alagbo tọrọ àforíjì o lẹ́yìn fọ́nrán fídíò tírísọ̀mù rẹ̀ tó fa awuyewuye lórí ayélujára. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti kéde ìyọníṣẹ́ àti fífojú àwọn ọlọ́pàá tó ti àṣemáṣe pẹ̀lú fífi ìbọn dẹ́mi aláìṣẹ̀ kan légbodò ní ìpínlẹ̀ Delta wíná òfin. Ní ìgbáradì ìjà ẹ̀ṣẹ̀ kíkàn láàrin Portable àti Kata Efe, àwọn méjèèjì ti sọ ògúlùtù òkú ọ̀rọ̀ síra wọn tí wọ́n sì ń lérí léka láti fi lílù ba ojú ara wọn jẹ́. Owó epo tó lọ sókè lọ́jà àgbáyé tó ń ṣàkóbá fún owó lítà epo ní Nàìjíríà o, pẹ̀lú bí Trump ṣe tún tẹ̀síwájú láti dí epo Iran mọ́lé. Olúwo pàrọwà ó ní kí wọ́n fòfin de àwọn ọmọ orílẹ̀-èdè South Africa látàrí ìkọlù tí wọ́n ń ṣe sáwọn àjèjì àwọn ọmọ ilẹ̀ òkèrè tó wà lórílẹ̀-èdè wọn. Ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi nílẹ̀ wa Nàìjíríà CAN ti béèrè fún dídóòlà àwọn olùjọ́sìn nígbèkùn àwọn ajínigbé agbébọn ní kànmọ́nkóbó. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn 16 rí àwọn ìbọn gbà padà níléèwé gbogbonìṣe Ìbàdàn Poli. Àwọn aráàlú dáná sun àgọ́ ọlọ́pàá kan ní ìlú Ìbàdàn nígbà tí ọlọ́kadà kan kú lójú pópó lásìkò táwọn ọlọ́pàá dá dúró. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Sisi Alagbo tọrọ àforíjì o lẹ́yìn fọ́nrán fídíò tírísọ̀mù rẹ̀ tó fa awuyewuye lórí ayélujára. Gbajúmọ̀ obìnrin Alagbo tó ń ta àgbo lórí ayélujára Ẹniọlá Fágbèmí tí ọ̀pọ̀ mọ̀ sí Sisi Alagbo ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ lẹ́yìn tí fọ́nrán fídíò ìbálòpọ̀ rẹ̀ lu síta lórí ayélujára. Nínú fídíò náà ni Sisi Alagbo àti ọkọ rẹ̀ Adéṣọlá Hakeem ti ń bá obìnrin míì lájọṣepọ̀ tí Sisi Alagbo fúnra rẹ̀ náà sì wà lórí ibùsùn pẹ̀lú wọn ní ìhòòhò. Ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí ni fídíò náà kọ́kọ́ fa orí ayélujára yà, èyí tí ọ̀pọ̀ aráàlú sì ń bu ẹnu àtẹ́ lù. Fágbèmí sọ nípa nǹkan tó ń dojú kọ lẹ́yìn tí fídíò ọ̀hún lu síta. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ti gba oorun lójú òun fún ọ̀pọ̀ ọjọ́, kódà òun lo oògùn oorun àmọ́ àwọn oògùn náà kò ṣiṣẹ́. Nígbà tó ń sọ̀rọ̀ lójú òpó Facebook rẹ̀, ó ní òun gbà pé òun ti ṣe àṣìṣe, òun sì tọrọ àforíjì pẹ̀lú gbogbo ọkàn òun lórí fọ́nrán fídíò tó mi orí ayélujára títì. Ó ní òun tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí òun bá dójú tì tàbí jákulẹ̀. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní àsìkò yìí jẹ́ àsìkò tó lágbára fún mi, mo sì bẹ̀bẹ̀ fún àforíjì lọ́wọ́ Ọlọ́run àtàwọn olólùfẹ́ mi. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kúrò lórí ọ̀rọ̀ yìí nítorí orí ayélujára náà ni mo ti ń rí àtìlẹ́yìn tó ń fún mi lóúnjẹ. Ẹ jọ̀ọ́ ẹ má sọ̀rọ̀ àbùkù sí mi nítorí mò ń la ọ̀pọ̀ nǹkan kọjá lásìkò yìí. Sisi Alagbo tẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ sọ pé òun ò lè jẹun, bẹ́ẹ̀ ni òun ò lè sùn fún ọ̀pọ̀ ọjọ́, kódà oògùn oorun tí òun lò kò ṣiṣẹ́ rárá. Nítorí náà ẹ jọ̀ọ́ ẹ dáríjì mí, mi ò fẹ́ ṣe ara mi léṣe fún àṣìṣe mi. Arábìnrin Fágbèmí Sisi Alagbo ló di gbajúmọ̀ orí ayélujára lẹ́yìn tó bẹ̀rẹ̀ sí ń ta àgbo lójú òpó Facebook rẹ̀. Ó sọ lásìkò náà pé iṣẹ́ ìyá òun ní iṣẹ́ àgbo ṣíṣe àti títà, òun sì ń ta àgbo káàkiri Nàìjíríà àti títí dé orílẹ̀-èdè China àti Qatar. Nípasẹ̀ bẹ́ẹ̀ mú kí òkìkí rẹ̀ túnbọ̀ kàn sí lásìkò tó pàdé agbábọ́ọ̀lù Super Eagles Victor Osimhen lórílẹ̀-èdè Morocco lásìkò ìdíje 2025 Africa Cup of Nations. Nínú fídíò rẹ̀ pẹ̀lú Osimhen tó ṣàfihàn bó ṣe kúnlẹ̀ fún Osimhen, fọ́nrán fídíò náà mi orí ayélujára títì nígbà náà. Nínú àtẹ̀jáde kan lójú òpó Facebook rẹ̀ lọ́dún 2023, ó ní bó tilẹ̀ jẹ́ pé òun ń ta àgbo òun kì í mu ọtí. Ó ní ọmọlẹ́yìn Kristi lòun àmọ́ Mùsùlùmí ni ọkọ tí òun fẹ́. Sisi Alagbo sọ síwájú sí pé àtàpátá dìde ọmọ alágbo lásán ni òun sì gba Ọlọ́run gbọ́, òun gba Jésù Kristi gbọ́, òun sì gba ẹ̀mí mímọ́ gbọ́ pẹ̀lú. Ó sọ lọ́dún náà lọ́hùn pé àgbo òun wà fún àwọn obìnrin tó ń wojú Ọlọ́run fún ọmọ, tó fi mọ́ àgbo tó ń fún ọkùnrin lágbára láti ṣe bí ọkùnrin níyẹ̀wù. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti kéde ìyọníṣẹ́ àti fífojú àwọn ọlọ́pàá tó ṣe àṣemáṣe pẹ̀lú fífi ìbọn dẹ́mi aláìṣẹ̀ kan légbodò ní ìpínlẹ̀ Delta jófin. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà IGP Rilwan Ọlátúnjí Dísù ti pàṣẹ pé kí wọ́n gbé àwọn ọlọ́pàá Nàìjíríà tó kópa
nínú ìṣẹ̀lẹ̀ ìyìnbọn pa aráàlú kan Mene Ogidi ní Efurum ìpínlẹ̀ Delta lọ ẹ̀ka ìbániwí lẹ́sẹ̀kẹsẹ̀. IGP sọ eléyìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ ní Àbújá lọ́jọ́rú níbi tí ó ti ṣàlàyé ìṣẹ̀lẹ̀ náà bí ìwà ọ̀daràn àìmọ̀ṣẹ́ àti ohun tí kò yẹ rárá. Ó sì fi kún pé kò bá iṣẹ́ àti òfin iṣẹ́ ọlọ́pàá Nàìjíríà mu. IGP Disu sọ pé ọlọ́pàá tí ó hu ìwà ọ̀daràn yìí Assistant Superintendent of Police ASP Nuhu Usman hùwà tí ó lòdì sí gbogbo ìlànà iṣẹ́ àti òfin ọlọ́pàá Force Order 247 tó ń ṣàkóso lílo ìbọn. Ó ní ẹ jẹ́ kí n sọ kedere ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ìwà ọ̀daràn kò bófin mu kò sì ní ààyè kankan nínú iṣẹ́ ọlọ́pàá Nàìjíríà. IGP ṣàlàyé pé lẹ́yìn tí àwọn gba ìròyìn náà ó pàṣẹ pé kí wọ́n kó gbogbo àwọn ọlọ́pàá tó kópa nínú ìṣẹ̀lẹ̀ náà kúrò ní command ìpínlẹ̀ Delta lọ sí iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ ní Àbújá níbi tí wọ́n ó ti lọ mọ́ fi ojú winá ìbáwí láì fi àkókò ṣòfò. Force Disciplinary Committee FDC pẹ̀lú Orderly Room Tribunal ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n sì rí i pé àwọn ìlànà tí àwọn ọlọ́pàá náà gbà ṣiṣẹ́ kò bá òfin iṣẹ́ ọlọ́pàá mu. IGP tún sọ pé FDC àti tribunal fẹnukò pé kí wọ́n yọ ASP Nuhu Usman àti àwọn ọlọ́pàá tó kù tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà kúrò nínú iṣẹ́ ọlọ́pàá kí wọ́n sì tún dojúkọ ẹ̀sùn ìpànìyàn lọ́nà tí kò bá òfin mu. Wọ́n ní lẹ́yìn tí a bá ti yọ wọ́n kúrò lẹ́nu iṣẹ́ a ó fi wọ́n lé ọwọ́ àwọn aláṣẹ ilé ẹjọ́ tó yẹ kí wọ́n dojúkọ ẹ̀sùn ìpànìyàn. Disu fi kún pé àwọn ti fi àwọn àbájáde ìwádìí náà ránṣẹ́ sí àjọ ọlọ́pàá Police Service Commission PSC fún ìfọwọ́sí ìkẹyìn. Ó tún tẹnumọ́ pé ìwà àwọn ọlọ́pàá náà lẹ́nu iṣẹ́ kò bójúmu rárá kò sì sí ní ìlànà tàbí ìtẹ́wọ́gbà fún iṣẹ́ ọlọ́pàá Nàìjíríà. Disu ní iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà jẹ́ iléeṣẹ́ tó dá lórí òfin a kò sì faramọ́ ìwà ìbàjẹ́ òfin kankan láàrin wa. Aṣọ ọlọ́pàá kì í ṣe àṣẹ tàbí àǹfààní láti pa ènìyàn. Ó tún fi ìbànújẹ́ àti ẹ̀dùn ọkàn rẹ̀ ránṣẹ́ sí ìdílé Mene Ogidi tó kú. Ó sì fi dá wọn lójú pé ìdájọ́ òdodo yóò wáyé ní kedere lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó tún bẹ àwọn ará ìpínlẹ̀ Delta àti àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti gba àlàáfíà láàyè kí wọ́n má ṣe mú òfin lọ́wọ́ ara wọn. Ó wá ṣèlérí pé iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà yóò máa tẹ̀síwájú pẹ̀lú ìdájọ́ òdodo àti ìfọmọnìyàn ṣe. Ó ní àkókò ṣíṣekúpa aláìṣẹ̀ ti dópin àwọn sì fi ń dá gbogbo aráàlú lójú pé bóyá wọ́n wọ aṣọ iṣẹ́ ológun tàbí wọn ò wọ̀ gbogbo wọn ló wà lábẹ́ òfin. Ní ìgbáradì ìjà ẹ̀ṣẹ̀ kíkàn láàrin Portable àti Kataefe àwọn méjèèjì ti sọ ògúlùtù òkú ọ̀rọ̀ síra wọn tí wọ́n sì lérí léka láti fi lílù ba ojú ara wọn jẹ́. Àwọn gbajúgbajà lórí ẹ̀rọ ayélujára Habib Portable, Badmus àti Kataefe ti tún bẹ̀rẹ̀ sí sọ òkú ọ̀rọ̀ sí ara wọn ṣáájú ìjà ẹ̀ṣẹ̀ kíkàn láàrin àwọn gbajúmọ̀ tí wọ́n fẹ́ jà ní Charles ní Ring 4 Extra Arenyeka àti Godday Apa náà ti tàn sí ara wọn lákòókò tí wọ́n ń kojú ara wọn fún ìgbáradì ìjà àkọ́kọ́ ṣáájú ìdíje tí yóò wáyé ní ọjọ́ kìíní oṣù karùn-ún ní Balmoral Hall Federal Palace Hotel Victoria Island Lagos. Portable ẹni tí ó ti fi ìyà jẹ Charles Okocha àti Speed Darlington tẹ́lẹ̀ nínú àwọn ìjà àfẹsẹ̀jà àwọn ẹni ìgbà ojúmọ́ tí yóò sì fi gba àmì ẹ̀yẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ó sọ pé òun ti pinnu láti fi Kataefe kún àwọn tí òun ti fi ìyà jẹ tí yóò sì di ẹnì kẹta. Ó sọ pé mo máa lù ọ́ láti gba àmì ẹ̀yẹ ẹlẹ́ẹ̀kẹta mi. Charles Okocha tóbi jù ọ́ lọ, Speed Darlington náà tóbi jù ọ́ lọ, ṣùgbọ́n mo lù wọ́n, mo bà ojú wọn jẹ́, kò sí àní-àní, ó ti kọ lẹ́tà sí ìyà, màá sì fi ìyà jẹ ọ́. Ṣùgbọ́n Efe ò bẹ̀rù, ó ní òun ṣetán láti pa ìtàn àṣeyọrí tí ń dùn Portable nínú rẹ̀. Ó sì mú un dá lójú pé láàrin ìṣẹ́jú péréte ni òun ò fi lu Portable nílùú bẹ̀m̀bẹ́. Ó dáhùn pé ó lè lù mí, òun mọ̀ pé ó bẹ̀rù mi, ṣùgbọ́n nígbà tí àwọn bá pàdé lójú ìjà òun máa lù ú bí ejò àìjẹ. Ìkúùkù kan ṣoṣo ló jẹ mí tó fi ṣubú yakata. Nínú ìjà àkọ́kọ́ Arenyeka àti Apa tí wọ́n fi hàn gẹ́gẹ́ bí ìjà àlàáfíà láàrin àwọn èèyàn agbègbè Sekiri àti Ìjọ ní agbègbè Niger Delta fi gbogbo ìbáṣepọ̀ rere sílẹ̀ nígbà tí wọ́n ń kojú ara wọn. Apa sọ pé àwọn ti fìgbà kan jẹ́ ọ̀rẹ́ rí ṣùgbọ́n kò sí ọ̀rẹ́ lójú ìjà. Ó ní ní báyìí mò ń jà fún àmì ẹ̀yẹ fún àwọn ènìyàn mi àti láti
láti borí ìjà ìwọ náà mọ̀ pé ọba ni mí mo wà fún ìdíje kò mọ ẹsẹ̀ yọ nítorí náà ogun ní eléyìí ò ní lè dúró pẹ̀lú mi ní ìpele 6 Arẹnyeka náà dá lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ pé màá fi lúlù fọ́ orí rẹ̀ ó ní òun sọ̀rọ̀ ìpele 6 ìpele 5 ni èmi máa ti lù ọ́ tó sì sùn lọ ràngbọ̀ndàn ní apá mi nínú ìdíje náà Elvis Ahogan ẹni tó jẹ́ ọmọ bíbí Ghana àti Joe Loss láti Newcastle tó fi ara wọn hàn níbi tí Ahogan ti ń sọ òkú ọ̀rọ̀ bíi ti Muhammad Ali tí Loss sì kún ojú rẹ̀ pẹ̀lú àwọ̀ àsíá Nàìjíríà láti yọnu àti láti fa ojú àwọn ọmọ Nàìjíríà mọ́ra kúrò lọ́dọ̀ àtọ̀húnrìnwá olórí ilé-iṣẹ́ Bamora Group Promotions Ezekiel Adamu sọ pé àwọn ìfarahàn ojúkojú yìí wà nínú ohun tí àjọ náà ń gbèrò láti máa ṣe lẹ́yìn ìjà náà ó ní ìdárayá ni ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo àwọn ọ̀dọ́ yìí gbà pé àyè ń wò wọ́n bí ó bá ní irú àǹfààní báyìí ó lè yí ayé èèyàn padà èyí ni àfojúsùn wa láti fún wọn ní àǹfààní láti farahàn àti láti ṣàfihàn ẹ̀bùn ẹ̀sẹ̀ jíjà ní Áfíríkà fún gbogbo ayé ìdíje 9 tí Bamora Group Promotions ṣètò pẹ̀lú àjọṣepọ̀ former world heavyweight champion Amaka aka Promotions àti ìfọwọ́sí Nigeria Boxing Board of Control ni wọ́n máa gbé sórí ìkànnì DAZN láti rí kárí ayé ó tún ní àti àwọn ìjà míì bíi ti àwọn ọ̀dọ́kùnrin bíi Rahim Animasahun pẹ̀lú Emmanuel Ramos ará Tanzania Rasheed Adeyemo pẹ̀lú Nicholas Basit Adébáyọ̀ pẹ̀lú Lauren Jaffet ọmọ bíbí Ghana tó fi UK ṣe ibùgbé Samuel Answi pẹ̀lú Paul Kamanga àti ìjà welterweight láàrin Sheun Wahab àti Saheed Kola. Owó epo tó lọ sókè lọ́jà àgbáyé tún ṣàkóbá fún owó lítà epo ní Nàìjíríà o pẹ̀lú bí Trump ṣe tún tẹ̀síwájú láti dí epo Iran mọ́lé. Owó epo rọ̀bì tún ti gbẹnu sókè lọ́jà àgbáyé lẹ́yìn ìkéde pé Amẹ́ríkà tún ti ń gbáradì láti tẹ̀síwájú pẹ̀lú bí wọ́n ṣe dí epo Iran mọ́lé nítorí Strait of Hormuz. Epo rọ̀bì Brent crude ló ti wọ $119 àgbá kan ní ìrọ̀lẹ́ ọjọ́rú Wednesday èyí tó jẹ́ àlékún ìdá 7 ní ọjọ́ kan ṣoṣo láti ìbẹ̀rẹ̀ oṣù yìí BBC mọ̀ pé àwọn aláṣẹ ẹlẹ́ka ohun àmúṣagbára tó fi mọ́ àwọn adarí iléeṣẹ́ Chevron Mike Watts ló ṣèpàdé pẹ̀lú ààrẹ Donald Trump ní ọjọ́ ìṣẹ́gun Tuesday láti jíròrò lórí àwọn ọ̀nà tí wọ́n fi máa mú àdínkù bá ipa tí àlékún náà máa ní lórí àwọn aráàlú àwọn oníṣòwò epo náà gbà pé ìpàdé náà ló jẹ́ àmì pé ó ṣeéṣe kí Trump tẹ̀síwájú pẹ̀lú dídí Strait of Hormuz láti má ṣe fi àyè gba epo rọ̀bì láti gba ọ̀nà náà kọjá lára ohun tí wọ́n tún jíròrò lé lórí ni ohun tó ń ṣẹlẹ̀ ní Venezuela afẹ́fẹ́ gáàsì àtàwọn míì gẹ́gẹ́ bí òṣìṣẹ́ White House kan ṣe sọ fáwọn oníròyìn ìpàdé náà ló yàtọ̀ sí ìròyìn tí Wall Street Journal gbé jáde pé Trump ṣèpàdé láti sọ fún àwọn èèyàn rẹ̀ láti gbáradì láti tẹ̀síwájú dídí àwọn ojú omi Iran mọ́lé lójúnà àti mú ìkúrẹ̀tẹ̀ bá ètò ọrọ̀ ajé Iran. Iran náà ni àwọn kò ní fi àyè gbà kí ọkọ̀ ojú omi kankan gbé epo gba Strait of Hormuz kọjá látàrí bí US ṣe dí àwọn mọ́lé àti ogun tó ń gbé ti àwọn. Láti ìgbà tí Amẹ́ríkà àti Israel ti ń gbógun ti Iran ní owó epo ti ń gbẹnu sókè látàrí bí Strait of Hormuz tó jẹ́ ọ̀nà kan tó wà ní títìpa látàrí ogun tó ń lọ lọ́wọ́. Bákan náà ni Iran gbégi dínà gbígbé epo gba Strait of Hormuz orí omi tí wọ́n ń gbé ìdá 20 gbogbo epo àgbáyé gbà. Ṣáájú ní ìbẹ̀rẹ̀ oṣù yìí ní Iran ṣèkìlọ̀ pé ọkọ̀ agbépo tó gbìyànjú láti gba orí omi náà kọjá ni wọ́n máa ṣe ìkọlù sí. Bákan náà ni Amẹ́ríkà náà kéde pé àwọn ọmọ ogun òun máa dá ọkọ̀ tó bá gbé epo láti Iran padà táwọn kò ní lè jẹ́ kí wọ́n gba ojú ọ̀nà náà kọjá. Ìwádìí ti wá fi hàn pé ọkọ̀ ojú omi Iran 4 ló gba ojú ọ̀nà náà kọjá lẹ́yìn tí Amẹ́ríkà ṣe wọ́n mọ́lé. Ètò ọrọ̀ ajé àgbáyé ló ti wá di àkúrẹ̀tẹ̀ bí gbogbo nǹkan ṣe ti ń gbówó lórí tí wọn kò sì rí ọjà kó lọ sílẹ̀ òkèèrè mọ́. Ogun náà ti wá mú kí àlékún bá owó epo rọ̀bì ní ọjà àgbáyé. Àmọ́ lẹ́yìn tí wọ́n kéde dídáwọ́ ogun dúró fún ìgbà kan náà láàrin Lebanon àti Israel owó epo já wálẹ̀ lọ́jà àgbáyé àti nígbà tí Amẹ́ríkà àti Iran náà dáwọ́
ogun dúró díẹ̀. Àmọ́ láti bí ọjọ́ 12 sẹ́yìn báyìí ní owó epo ti tún lọ sókè sí bí Amẹ́ríkà ṣe ń tẹ̀síwájú dídí epo Iran mọ́lé. Ètò ọrọ̀ ajé ló ti ń kojú ìkúrẹ̀tẹ̀ bí gbogbo nǹkan ṣe ti ń gbówó lórí tí wọn kò sì rí ọjà kó lọ sílẹ̀ òkèèrè mọ́. Ọ̀wọ́n gógó ti lékún pẹ̀lú ìdá 50 gẹ́gẹ́ bí àjọ olùṣírò Iran ṣe gbé jáde. Ní ọ̀sẹ̀ tó kọjá ní ìjọba ní Iran sọ pé àwọn èèyàn tó lé ní mílíọ̀nù 2 ni wọ́n ti pàdánù iṣẹ́ wọn. Ilé ìfowópamọ́ àgbáyé ti fojúsùn pé ó ṣeé ṣe kí owó gbẹnu sókè pẹ̀lú ìdá 24 ní ọdún 2026 tí ogun Iran bá wá sópin ní oṣù karùn-ún. Ẹ̀wẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà owó epo bẹntiróòlù tún gbẹnu sókè. Iléeṣẹ́ ìfọpo Dangote ti mú àlékún bá iye tí wọ́n ń ta bẹntiróòlù pẹ̀lú náírà 75 naira. Ní ọjọ́rú Wednesday ní ìkéde náà jáde pé owó epo yóò tún gbẹnu sókè sí di 1275 láti 1200 tí wọ́n ń tà tẹ́lẹ̀ láti ìgbà tí Amẹ́ríkà àti Israel ti ń gbógun ti Iran. Èyí tí ó ṣe ìdíwọ́ fún epo lọ́jà àgbáyé ní epo bẹntiróòlù náà ti ń gbẹnu sókè ní Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè míì. Bákan náà ni wọ́n tún ní Dangote ti ṣe ìdádúró títa epo síta fún ìgbà díẹ̀ náà báyìí. Olúwo pàrọwà ó ní kí wọ́n fòfin de àwọn ọmọ orílẹ̀-èdè South Africa látàrí ìkọlù tí wọ́n ń ṣe sáwọn ọmọ ilẹ̀ òkèèrè tó wà lórílẹ̀-èdè wọn. Olúwo tilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Akànbí ti kóró ojú sí ìṣẹ̀lẹ̀ ìkọlù sáwọn ọmọ ilẹ̀ òkèèrè, àwọn àjèjì, àwọn èèyàn tí kìí ṣe ọmọ South Africa. Ó rọ ààrẹ Bọ́lá Tinubu láti fòfin tó lè dè wọ́n. Olúwo ṣàpèjúwe South Africa gẹ́gẹ́ bí ìtìjú sí ilẹ̀ adúláwọ̀. Ó tẹnumọ́ pé ìkọlù yòówù tí wọ́n bá ṣe sí àwọn ọmọ Nàìjíríà tàbí àwọn èèyàn aláwọ̀ dúdú yẹ kí wọ́n rí bí àpapọ̀ ìkọlù sí apá ẹkùn orílẹ̀-èdè kí ó sì kojú rẹ̀ gẹ́lẹ́. Àtẹ̀jáde ọba náà ló wáyé lẹ́yìn ìwà ipá wàhálà rògbòdìyàn tó ń wáyé lórílẹ̀-èdè South Africa tako àwọn àjèjì tó fi mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn ìròyìn ìṣẹ̀lẹ̀ ìṣekúpani, jíjà àwọn èèyàn lólè àti pípa àwọn okòwò àwọn àjèjì náà run. Àwọn ọmọ Nàìjíríà 2 ló ti jẹ́ ṣíṣekúpa nínú ìkọlù náà, ìṣẹ̀lẹ̀ tó ti mú kí àwọn ìjọba àti àwọn àjọ agbègbè máa bu ẹnu àtẹ́ lù ú. Olúwo nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ akọ̀wé àgbà fétò ìròyìn rẹ̀ Ibrahim Ali lọ́jọ́rú Wednesday sọ wípé ṣíṣekúpa àwọn ọmọ Nàìjíríà àti pípa àwọn okòwò wọn run ti mú ìdójútì gbogbogbò bá ilẹ̀ adúláwọ̀. Ọba Àkànbí ké sí ààrẹ láti lo àwọn ìlànà ọ̀nà ìgbésẹ̀ ìgbẹ̀san nípa títún àwọn aṣojú Nàìjíríà ní orílẹ̀-èdè South Africa àti àwọn aṣojú ilẹ̀ South Africa nílẹ̀ Nàìjíríà pè padà fún àlàyé. Ó rọ àwọn èèyàn adúláwọ̀ pàápàá jùlọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà ní àwọn iléeṣẹ́ ìjọba South Africa láwọn orílẹ̀-èdè yòówù tí wọ́n bá gbé wà lójúnà láti kóró ojú sí àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù náà. Olúwo ní ààrẹ Bọ́lá Tinubu yẹ kó fi òfin tó le de ilẹ̀ South Africa látàrí àwọn ìkọlù tí wọ́n ń ṣe sáwọn ọmọ Nàìjíríà. Ó ní gbogbo àwọn ilẹ̀ adúláwọ̀ Áfíríkà yẹ kí wọ́n ṣe ìpàdé ìjíròrò pàjáwìrì kí wọ́n sì ránṣẹ́ pé àwọn aládarí ilẹ̀ adúláwọ̀ fún àlàyé. Òfin ìkìlọ̀ lè jẹ́ gbígbé kalẹ̀ láti fòpin sí ìkọlù sáwọn àjèjì nílẹ̀ South Africa. Ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi nílẹ̀ wa Nàìjíríà CAN ti béèrè fún dídòlà àwọn olùjọ́sìn nígbèkùn àwọn ajínigbé agbébọn ní kànmọ́nkóbó. Ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi nílẹ̀ wa Nàìjíríà Christian Association of Nigeria CAN tí kóró ojú sí ṣíṣekúpa pásítọ̀ àti jíjà àwọn olùjọ́sìn gbé sálọ lásìkò ìsìn ìpéjọpọ̀ nílé ìjọsìn nípìnlẹ̀ Èkìtì. Ẹgbẹ́ náà ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìwà burúkú àti àmì tó burúkú jáì nípa ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ jákèjádò orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ ààrẹ ẹgbẹ́ náà Archbishop Daniel Okor, ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi náà sọ wípé òun gba ìròyìn ìkọlù sí ẹ̀dá Oníyọ̀ nípìnlẹ̀ Èkìtì pẹ̀lú ohun tó báni lójijì àti pẹ̀lú ìbànújẹ́ ọkàn. Àwọn agbébọn náà ni wọ́n yabo pápá ìsọjí ìta gbangba tí wọ́n sì ṣekú pa pásítọ̀ tí wọ́n sì tún jí ọ̀pọ̀ àwọn olùjọ́sìn tí wọ́n péjọ fún àdúrà sálọ. Ẹgbẹ́ CAN sọ wípé àwọn kóró ojú sí ìwà burúkú yìí níṣe ni wọ́n kàn dá ẹ̀mí àwọn èèyàn
tó péjúpéjọ lálàáfíà láti jọ́sìn fún Olúwa légbodò. Ẹgbẹ́ náà ní èyí kì í ṣe ìkọlù lásán sí ilé ìjọsìn, ó jẹ́ ìkọlù ìkà tó burúkú jáì sí ìgbé ayé ọmọnìyàn àti ìgbé ayé ẹ̀mí mímọ́ àwọn. Ẹgbẹ́ CAN ránṣẹ́ ìbánikẹ́dùn wọn sí mọ̀lẹ́bí àlùfáà tí àwọn agbébọn ṣekú pa àti láti dúró ti àwọn olùfarakásá àti àwùjọ Kristẹni nípìnlẹ̀ Èkìtì nígbà tí wọ́n ń pè fún ìtúsílẹ̀ òmìnira àwọn olùfarakásá tí wọ́n jí gbé sá lọ láyọ̀ àti àlàáfíà. Àtẹ̀jáde náà fi kún pé ọkàn àti àdúrà wọn wà pẹ̀lú àwọn tó wà nígbèkùn àwọn ajínigbé àgbébọn. Ẹgbẹ́ CAN ṣèkìlọ̀ pé ìkọlù náà ń ṣàfihàn ìdààmú ìpalára tó ń fojú sun àwọn ìlú tó sì tọ́ka sí ìṣẹ̀lẹ̀ àìpẹ́ yìí ní ìjọba ìbílẹ̀ Ìyàgbà nípínlẹ̀ Kogi níbi tí àwọn agbébọn ti jí àwọn olùgbé ìlú sálọ tó fi mọ́ àlùfáà àti mọ̀lẹ́bí rẹ̀. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ṣe wí, àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù lemọ́lemọ́ náà tọ́ka sí wàhálà rògbòdìyàn ètò ààbò tó ń fojoojúmọ́ peléke sí, èyí tó ń pè fún ìdásí àti ìgbésẹ̀ kánmọ́nkóbó látọ̀dọ̀ àwọn ìjọba aláṣẹ àti àjọ elétò ààbò. Ẹgbẹ́ CAN ló ṣe bẹ́ẹ̀ gbé àníyàn dìde nípa ọ̀rọ̀ ààbò ẹ̀mí àti àwọn ilé ìjọsìn. Ó tẹnumọ́ pé kò sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kankan tó yẹ kó máa gbé nínú ìpayà ìbẹ̀rùbojo tàbí dojúkọ wàhálà rògbòdìyàn ìpalára lásìkò tó bá ń ṣe ẹ̀sìn rẹ̀. Ẹgbẹ́ CAN wá pàrọwà fún ìjọba àpapọ̀ àti àwọn àjọ elétò ààbò láti gbé ìgbésẹ̀ kánmọ́nkóbó lójúnà láti nawọ́ gán àwọn tó bá lọ́wọ́ nínú ìkọlù àti iṣẹ́ láabi náà, àti pé kí wọ́n sì rí dájú pé ìdájọ́ òdodo farahàn nígbà tí wọ́n ń sapá wọn láti dóòlà àwọn olùfarakásá. Ẹgbẹ́ náà wá parí ọ̀rọ̀ wọn nípa gbígba àdúrà ìtùnú fún àwọn mọ̀lẹ́bí tó wà nínú ìbànújẹ́, ààbò fún àwọn tó wà nígbèkùn àti ìmúpadàbọ̀sípò àlàáfíà àti ààbò jákèjádò orílẹ̀-èdè. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gán àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn 16 rí àwọn ìbọn gbà padà níléèwé gbogbonìṣe Ìbàdàn Poli. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́rú Wednesday ti fi gbòòrò òfin gbé àwọn afurasí ògbóǹtarìgì ọmọ ẹgbẹ́ òkùnkùn ààyè 16 tí wọ́n sì rí àwọn ohun ìjagun ìbọn 4, ọta ìbọn 16, àáké àtàwọn oògùn abẹnugọ̀ngọ̀ gbà níléèwé gíga gbogbonìṣe The Polytechnic Ìbàdàn. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Ọláyínká Àyànládé sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta. Àwọn afurasí náà tọ́wọ́ tẹ̀ tó fi mọ́ àwọn ọkùnrin 14 àti obìnrin 2. Orúkọ àwọn afurasí ọkùnrin náà ni Olúsọjí Pẹ̀lúmi aka Lumi, Fátókí Sunday aka C-Wise Chief Carrier, Gbénga Ọ̀pátúnbí aka Ọ̀pá Chief Azza, Ọlámilékan Lateef Michael, Òkèdọ̀tun Ọláyẹmí, Sulaiman Roqeeb Oyèwọlé àti Moshood Abdullahi. Àwọn mìíràn ni Farouk Ọlọ́sọ̀gùnró, Oyègbórí Ibrahim, Bello Bashit Ọlámilékan, Amusan Emmanuel àti Babatunde Habib. Orúkọ àwọn afurasí lóbìnrin náà ni Mustapha Ọmọtọ́lá Kafilat àti Balógun Rokibat. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà sọ wípé àwọn afurasí náà ló jẹ́ nínáwó gan nípasẹ̀ iṣẹ́ àjùmọ̀ṣe lẹ́yìn ìtanilólobó tó yẹ, èyí tó ń ṣàfihàn àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń palẹ̀ mọ́ fún ìpàdé kan nínú ọgbà iléèwé gíga gbogbonìṣe Polytechnic Ìbàdàn. Lẹ́yìn gbígba àṣẹ tó ṣe kókó lọ́dọ̀ àwọn aláṣẹ àti alábòjútó iléèwé gíga náà, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra rẹ̀ ló ṣe bẹ́ẹ̀ léwájú ikọ̀ agbófinró lọ́wọ́ agbègbè ibi tí wọ́n ti ń ṣe ìpàdé náà nínú ọgbà iléèwé. Àyànládé ní iṣẹ́ náà ló jẹ́ gígùnlé nípasẹ̀ ìtọ́sọ́nà àti ọgbọ́n. Ó fi kún pé àwọn afurasí náà ní ọwọ́ tẹ̀ lágbègbè ibùdó ìpàdé náà láti dènà wàhálà rògbòdìyàn ìdá omi àlàáfíà rú. Agbẹnusọ ọlọ́pàá sọ wípé ìwádìí àkọ́kọ́ fi hàn pé àwọn afurasí náà ti wà nínú ìwé àkọsílẹ̀ àwọn tí wọ́n ń wá fún ẹ̀sùn lílọ́wọ́ nínú ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣekúpani àti àwọn iṣẹ́ láabi ọmọ ẹgbẹ́ òkùnkùn nípìnlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá fi dá àwọn aráàlú lójú pé ìwádìí ìfimúfínlẹ̀ ti ń lọ lójúnà láti mọ gbogbo àwọn iṣẹ́ láabi tó ti ọwọ́ àwọn afurasí náà wáyé àti láti nawọ́ gan àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn tí wọ́n ti na pápá bora. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Abímbọ́lá Ayọ̀dèjì Olúgbénga tẹnumọ́ ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá tí kò lẹ́lẹ́gbẹ́ láti gbógun ti àwọn ìwà ọmọ ẹgbẹ́ òkùnkùn àti àwọn ìwà ọ̀daràn oníjàgídíjàgan. Ó tẹ̀síwájú nípa pípàrọwà
fún àwọn olùgbé ìlú láti wà lójúlà lákànfin sọ̀rẹ̀ kí wọ́n sì tẹ̀síwájú nípa fífi àwọn àlàyé àti ìròyìn tó bá wúlò ṣọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín. Àwọn aráàlú dáná sun àgọ́ ọlọ́pàá kan nílùú Ìbàdàn nígbà tí ọlọ́kadà kan kú lójú pópó lásìkò táwọn ọlọ́pàá dá a dúró. Àwọn aráàlú kan ti fi ìbínú sọ iná sí àgọ́ ọlọ́pàá Kára tó wà lágbègbè Mọ́níyà nílùú Ìbàdàn lẹ́yìn ikú ọkùnrin ọlọ́kadà kan níbẹ̀. Ìròyìn ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lẹ́yìn tí àwọn ọlọ́pàá méjì kan yẹ àwọn èèyàn wò níbẹ̀ èyí tí òfin kò gbà wọ́n láàyè láti ṣe lágbègbè ọ̀hún. Nínú àtẹ̀jáde kan, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyínká Àyànládé fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ọlọ́pàá dá ọlọ́kadà ọ̀hún Sanni Salisu tó jẹ́ ẹni ọdún 25 dúró lójú pópó. Àyànládé sọ pé ọlọ́pàá méjì tó ń ṣiṣẹ́ ní Kára ń yẹ ara àwọn èèyàn tó ń kọjá níbẹ̀ wò láì kọ́kọ́ gba àṣẹ láti ṣe bẹ́ẹ̀. Ó ní lásìkò ìtàkùrọ̀sọ wọn ní nǹkan tó farajọ wárápá ṣàdédé kọlù ú tó sì ṣubú lulẹ̀ láti orí alùpùpù rẹ̀. Nínú ìgbìyànjú láti dóòlà ẹ̀mí rẹ̀, àwọn ọlọ́pàá ọ̀hún gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn Modúpẹ́ tó wà ní Akínyẹlé. Ibẹ̀ ni àwọn òṣìṣẹ́ ètò ìlera ti kéde pé ó ti jáde láyé. Bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣàdédé wáyé mú kí inú bí àwọn èèyàn tó wà lágbègbè náà. A gbọ́ pé àwọn èèyàn kan lágbègbè ọ̀hún tí inú bí látàrí ikú òjijì ọkùnrin náà ló ya bo àgọ́ ọlọ́pàá ọ̀hún tí wọ́n sì sọ iná sí apá kan rẹ̀. Ìròyìn ní lára àwọn dúkìá tó jóná níbẹ̀ ni ọkọ̀ akérò Mazda kan tí àwọn ọlọ́pàá ń lò àti alùpùpù 3 nígbà tí iná jó ọlọ́pàá kan pẹ̀lú. Àyànládé ṣàlàyé pé lẹ́yìn ìkọlù náà ni wọ́n fi àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá ṣọwọ́ síbẹ̀ láti dá àlàáfíà padà ságbègbè ọ̀hún. Ó fi kún un pé àwọn ti gbé òkú ọkùnrin náà lọ sí ilé ìgbókùpamọ́sí tó wà nílé ìwòsàn Adéoyè tó wà lágbègbè Ring Road fún ìwádìí ohun pàtó tó ṣokùnfà ikú rẹ̀. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Abímbọ́lá Ayọ̀dèjì Olúgbéngà ti pàṣẹ kí wọ́n ti àwọn ọlọ́pàá méjì tí ọ̀rọ̀ náà kàn mọ́lé fún ìwádìí. Olúgbéngà tún pàṣẹ fún ẹ̀ka CID iléeṣẹ́ ọ̀hún kó má fi ìwádìí náà falẹ̀ kí gbogbo àwọn tó lọ́wọ́ nínú rẹ̀ lè fojú winá òfin. Àmọ́ ṣá, ọlọ́pàá ní ìròyìn tó ń lọ ní ìgboro àti lórí ayélujára nípa ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ yàtọ̀ sí ohun pàtó tó wáyé. Wọ́n ní kí aráàlú má ṣe náà ní ìròyìn ẹlẹ́jẹ̀ tó ń lọ ní ìgboro pé ọlọ́pàá ló gbẹ̀mí ọkùnrin náà. Lẹ́yìn náà ló ní iléeṣẹ́ ọ̀hún kò ní fàyè gba ìwà ìbàjẹ́ lẹ́nu iṣẹ́. Ó tún rọ àwọn aráàlú kí wọ́n máa dẹ́kun láti máa ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn láì kọ́kọ́ ṣe ìwádìí láti kọ́kọ́ mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó bá ṣẹlẹ̀.